ṣe rí fídíò tí mo fẹ́ play fún wa ó lọ sí ọ̀dọ̀ àwọn oníṣẹ̀ṣe tààràtààrà ni bẹ́ẹ̀ ni wípé ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ̀yin gan wà ní ara àwọn tó bà gbogbo ẹ̀ jẹ́ ń gbé ká sòótọ́ ọ̀rọ̀ fúnra wa ká má fi ọ̀rọ̀ sí abẹ́ àwọn sọ fúnra wa ipe ẹ̀yin oníṣẹ̀ṣe gan ẹ̀yin gan bà gbogbo ẹ̀ jẹ́ ipe ẹ yé ṣoògùn fáwọn pásítọ̀ mọ́ ẹ yé ṣoògùn fáwọn aláàfáà mọ́ ẹ yé ṣoògùn fún àwọn anybody wọn mọ́ abalájọ tó fi ní ẹ dìde ẹ jókòó ṣé nǹkan kọ́kọ́ ló ń ṣiṣẹ́ yẹn ṣọ́dọ̀ àwọn oníṣẹ̀ṣe tó ń lọ ti lọ gba nǹkan tó ń lò bẹ́ẹ̀ yẹn tẹ́yìn náà bá yé ṣó ẹ yé àbí kí n sọ pé ẹ yé ṣoògùn fún wọn mọ́ tẹ́yìn náà bá yé ṣoògùn fún wọn mọ́ gbogbo nǹkan báyà dínkù ẹ̀yin kan lẹ̀ tún ṣoògùn fún àwọn politicians náà o ẹ̀yin kan lẹ̀ ń ṣe gbogbo ẹ̀ fún wọn o ẹ wò ó ẹ má jẹ́ kí n gba táìmù wa mo fẹ́ kẹ́ wá farabalẹ̀ gbọ́ bí àwọn bọ̀dá rẹ̀ bí wọ́n ṣe sọ ọ̀rọ̀ yẹn náà tó bá jẹ́ oníṣẹ̀ṣe tó mọ̀ pé yes ìṣẹ̀ṣe tó gbé dání òótọ́ ni kò ń ṣe irọ́ wàá yí padà bẹ́ẹ̀ ni ẹ wá lọ gbọ́. ìṣẹ̀ṣe làgbà tí wọn lè jáde kí wọ́n ṣàánú àwọn ọmọ aráyé torí owó kì í ṣe indirectly ẹ̀yin oníṣẹ̀ṣe tẹ́ ìgbé nǹkan láwọn pípì lọ́wọ́ gan lẹ́ ń ba ayé àwọn ọmọ nàìjíríà jẹ́ kò dẹ̀ sí bá ṣe máa fi èpè ránṣẹ́ sí wọn kò sí bá ṣe máa fi èpè ránṣẹ́ sí pásítọ̀ àtàfà tẹ́gbẹ̀ yìí ò ní ran ẹ̀yin gan ẹ bá lo ayẹ̀pẹ̀ jù bẹ́ẹ̀ lọ yóò ràn yín torí ẹ̀yin gangan lè ku ẹ̀dá tó ń dá gbogbo wàhálà sílẹ̀ gbogbo àwọn táwọn jí òun lọ bá nínú òkùnkùn tí wọn lè sọ síta wọn wá dé church wọn máa ní ẹtẹ èṣù mọ́lẹ̀ ṣojú òtí yín ni èṣù èrò èṣù ẹ mọ̀ ní kán tẹ èṣù mọ́lẹ̀ àwa tá a ṣẹ̀ṣẹ̀ ṣe dípìlì gan tá a mọ̀ kankan pa ṣẹṣẹ ìwọ̀nba history tá a kà ní primary school tá a dẹ̀ tún wá bá lórí ìkànnì yìí a ti mọ̀ pé èṣù wà lára àwọn deities ilẹ̀ Yorùbá ẹ mọ̀ bá ṣe ń kìṣà èṣù ògiri òkò onílé oríta ẹlẹ́kùn sunkún kìíní kan Láróyè ń sun ẹ̀jẹ̀ ọ̀rọ̀ yẹn dùn ju àwa ẹ̀yin tó ń sunkún lọ gan òun lẹ́yìn ń tà fáwọn olórí burúkú tí wọ́n ń fi Jésù bò mọ́lẹ̀ yìí ojú òde tì yín torí owó ẹ̀ ń ta bàbá ńlá yín lọ́pọ̀ ẹ wà jáde ẹ mọ ní ìṣẹ̀ṣe làgbà ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ lójoojúmọ́ yìí tí wọ́n fi tẹ̀ ń gbélé wọn lọ́wọ́ tó fi ń bayé aláyé jẹ́ ṣẹ́nu yín dùn sí ṣẹ́nu yín dùn sí mo bèrè ní torí owó wo náà fẹ́ gbé fún yín tá lè nà tán owó tó yẹ pé jọ́tẹ́lẹ́dùmarè bá dé tó bá ní ó yá o ìwọ babaláwo ìwọ oníṣègùn adáhùn ṣe kò sí bó ṣe lè lóògùn tó kò sí bó ṣe lè lágbára tó ìjọ́tẹ́ máa kú ẹ̀ mọ́ náà àsìkò tó yẹ tó yẹ pé tó bá gbé lóòótọ́ ní ìṣẹ̀ṣe làgbà tó dẹ̀ dá yín lójú ó yẹ kẹ́ ẹ fọ ilẹ̀ Yorùbá mọ́ lásìkò yìí tí àwọn pásítọ̀ ti tẹ́ ni ìjọ tẹ́ ẹ̀ bá ti lè ṣe yẹn jáde kúrò lórí ẹ̀kan ẹ̀ ní moral justification láti máa bá wa jàjà liberation yìí ẹ̀yin oníṣẹ̀ṣe tẹ́ ń ró wọn lágbára tẹ́ ń fọ́nà hàn wọ́n ẹ̀yin lẹ́ ń ṣe ìyẹ́ tó ń bo òkú wa mọ́lẹ̀ ẹ wá pa èmi tẹ́ bá lè pa mí èmi ò lágbára kankan máa ṣí ara mi sílẹ̀ mi ìṣègbẹ́rẹ́ mi ìlágbára kankan ẹ pè mí pa àìwí bẹ́ẹ̀ kà kú bẹ́ẹ̀ ìjọ tó ń tó yẹn bá dẹ̀ ti mú wọn kúrò láyé ẹ jẹ́ ká lọ sinmi ẹ lọ́mọ ẹ níyàwó ẹ ní ẹlẹ́dí ẹ lára ẹ mọ̀ wá gbégbékúgbé lé àwọn pásítọ̀ lọ́wọ́ ojú òde tì yín lórí ìjẹkújẹ èló náà gbé fún yín rí yóò tán torí wípé yín náà dẹ̀ fẹ́ ṣiṣẹ́ ní olè níyín ẹ fẹ́ ṣiṣẹ́ ní ẹ lọ wá ṣẹ́ṣe ẹ lọ wá iṣẹ́ ṣe ẹ̀yin olòṣì aláyébàjẹ́ àwọn àwẹ̀ máa wá fọ́ káàkiri ìṣẹ̀ṣe làgbà tẹ́ bá jẹ́ ẹgbẹ́ tó bá bí yín dàtẹ́ mọ̀ fọ́mọ kọ ní yín ẹ tú àṣírí àwọn pásítọ̀ síta ẹ tú wọn láṣírí ẹ tú àṣírí àwọn àfáà yẹn síta kẹ́ ẹ tú àṣírí ara yín náà síta k'Ẹlẹ́dùmarè lè forí jì yín kẹ́ ẹ lè súre kí gbogbo yín lọ wá iṣẹ́ ṣe olórí burúkú ní gbogbo yín ẹ̀yin aṣèrè rádàrá lójú ẹ̀mí yín ẹbí àti ará gbogbo ẹ ti bàjẹ́ lójú ẹ̀mí wa wọ́n pariwo gọ́ọ̀mẹ̀ntì tá ló fáwọn gọ́ọ̀mẹ̀ntì officials wa lágbára ẹ̀yin olórí burúkú aláyébàjẹ́ ẹ ṣe òótọ́ tó wà nígbà wáṣẹ̀ ẹ ṣe àwọn baba ńlá wa wọ́n ń ṣiṣẹ́ pẹ̀lú ṣàṣetán níní wọ́n lọ sóko wọ́n ń kọ̀pẹ́ wọ́n ń ṣe
oríṣiríṣi iṣẹ́ àgbẹ̀dẹ ẹ má sọ fún mi kí n ṣe lẹ́rọ̀ kì í ṣe ẹ̀rọ mọ́ kí àwọn òṣèṣe lọ bá kíní ọ̀dọ̀ fi wọn sọ̀rọ̀ kí wọ́n lọ bánu wọn sọ̀rọ̀ kí wọ́n máa rọ àti sùn àtúbọ̀tán kí ló jẹ́ oògùn kàyẹn náà ló yá sí yín lọ́wọ́ oògùn kàyẹn ní lórí èlò àgbẹ̀gẹ́sì láìfù tó ti bàjẹ́ ìjọ tẹ́mi ò bá ti lè sòótọ́ ọ̀rọ̀ mọ́ k'Elédùmarè máa mú mi lọ tó bá ẹgbẹ́ yìí náà lẹ́ máa gbé nǹkan fún wọn ká fi pè mí pa èmi ṣetán láti máa lọ ìwọ̀n bá tá a ti ṣẹlẹ̀ ogun ò lè wọ́n máa play fídíò yẹn lẹ́yìn wá ọ̀la ní tẹ̀ 15-20 years àfi tí ò bá sí social media mọ́ ló yà kù àfi tí ò bá sí social media mọ́ ló yà kù ṣùgbọ́n ìta ti ṣẹlẹ̀ kógun ọmọ kò lọ èmi ṣetán láti máa lọ kí n lọ sinmi ṣùgbọ́n kí n tó lọ mi ní yógun jà lórí gbogbo yín ìmọ̀ sọ̀rọ̀ ìmọ̀ tú yín láti rí ni kí ló dé tó oògùn ká já sí yín lọ́wọ́ ju oògùn rere lọ àwa wíta ìlú ọba Solomon náà tún ti dá tiẹ̀ sílẹ̀ ọba Solomon náà tún ti dá tiẹ̀ sílẹ̀ wọ́n ti gbowó lọ́wọ́ àwọn èèyàn tó fi ṣe yín ni ṣó lórí burúkú yín ní gbogbo yín ni èló náà fẹ́ gbé fún yín tẹ́ ẹ bá wọn rìn nǹkan mọ́ church èló náà ń gbé fún yín tẹ́ ẹ rìn nǹkan mọ́ mọ́ṣáláṣí ẹ̀yin olórí burúkú ó ń dọ̀tí rádaràda yìí nígbà yí àwọn bàbá wa àmọ́ wọn tó ṣẹ̀ṣẹ̀ ṣe ń gbà táwọn primary school náà later on ti early 80s àmọ́ wọn tó ṣẹ̀ṣẹ̀ ṣe wọ́n níṣẹ́ ọwọ́ gbogbo ẹ̀yin olórí burúkú tẹ́ wá gba gbogbo ẹ̀ sí ẹ̀ fẹ́ ṣiṣẹ́ ẹ máa wá jáde ọ̀rẹ́ tẹ̀kíní kan ìfásàn kankan báyìí iṣẹ́ ọwọ́ ẹni ní mu nílà òòṣà tó ń gbé ọ lóṣù ẹ̀ẹ́dẹ̀ níṣẹ́ oògùn kàlẹ́ ṣe káàkiri ìjọ tí mi bá ti lè so tọrọ mọ k'Elédùmarè mọ mẹ́mi mi lọ torí títí yín gan tiẹ̀ ti wá pọ̀ jù kò dẹ̀ sẹ́ni tó fẹ́ sọ̀rọ̀ yín èmi yóò sọ ìka yín ti pọ̀ jù kí ló dé ẹ̀yin lẹ́mọ́ bí tẹ́ ti ń rí àwọn èèyàn tẹ́ fi ń ṣe olúgbòhùn tẹ́ ń gbé fáwọn pásítọ̀ yìí ibo lẹ ti rí ibo lẹ ti rí nílé ayé àfọwọ́bà sílẹ̀ yìí ẹ lọ sínú fátẹ̀ǹkà yẹn náà ẹ lọ wo ìtumọ̀ ayé ẹ lọ wo ìtumọ̀ ilé ayé tá à ń gbé yìí kò ní mímí náà kẹ wá fi oògùn àti agbára t'Elédùmarè gbé lé yín lọ́wọ́ kẹ fi tú àwọn ọmọ aráyé sílẹ̀ ká mọ̀ sọ dáadáa nípa yín lọ́la. Káwọn sọ dáadáa nípa yín lọ́nà kẹ́ ẹni báyìí l'Elédùmarè lò irọ́ ni. Mi ìmọ̀ owó òṣì tó ta gbogbo yín. Irú àwọn bàbá pásítọ̀ wọ́n máa wá sákàkiri, wọ́n máa sápamọ́ wá sọ́dọ̀ yín. Lójútì, they can now associate themselves with you on a neutral ground níta gbangba báyìí. Wọ́n máa wá sọ́dọ̀ yín lóru, wọ́n máa da kí lorúkọ ẹ̀? Wọ́n máa bo plate number wọn ọmọ wọn ló ń gbé wọn wá sọ́dọ̀ yín àwọn olórin ẹ̀mí àwọn olórin òfò náà gbogbo wọn ló ń wá sọ́dọ̀ yín wọ́n láwọn ń kọrin ẹ̀mí tó bá bí yín dá gbogbo ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ ẹ̀yin oníṣẹ̀ṣe tẹ́ ń ṣiṣẹ́ fáwọn pásítọ̀ àtàwọn àfáà tẹ́ bá mọ̀ pọ́mọpọ́ ní gbogbo yín ẹ̀yin ẹ sọ fún wọn wípé tí wọn bá ti lè associate pẹ̀lú yín mọ́ kí gbogbo ayé rí kí wọ́n má wá sọ́dọ̀ yín mọ́ ọmọ àlè ní gbogbo yín ọmọ àlè wọ́n máa wá tẹ èṣù mọ́lẹ̀ nínú chọ́ọ̀chì wọ́n máa tẹ èṣù mọ́lẹ̀ níṣojú ẹ̀mí yín èṣù yẹn ló máa ṣe yín yóò pa gbogbo yín pa gbogbo ẹnikẹ́ni tó bá jó ṣẹ̀ṣẹ̀ tó ń gbéṣẹ́ fáwọn pásítọ̀ tó ń gbéṣẹ́ fún dio bishop èṣù yẹn ló máa ṣe gbogbo yín pa èṣù ò máa ṣe yín ẹ̀yin olórí burúkú aláyébàjẹ́ yìí torí owó èlò náà fẹ́ gbé fún yín èlò ẹ̀yin olórí burúkú aláyébàjẹ́ ẹ̀yin lẹ́ ń ba ìṣẹ̀ṣe jẹ́ náà more than 90% yín lẹ́ ń ba ìṣẹ̀ṣe jẹ́ ìṣẹ̀ṣe tó yẹ kí irúgbọ́ ẹ̀ máa ṣàlẹ̀ gbẹ̀ngbẹ̀ pẹ̀lú platform wọn pé ẹ̀yin ẹ̀yẹ máa fọ ẹ̀ mọ̀ nìṣó aláwọn bàbá ìgbẹ́jọ́ tí ó bá yín ṣe ògùn ayé yín tí wọ́n jẹ́ kí ìṣẹ̀ṣe wù yín ṣe nínú òótọ́ gbogbo yín náà ẹ wá sọ tí wọ́n bá ṣe ń bọ́ lọ́wọ́ pásítọ̀ tí wọ́n ń bọ́ lọ́wọ́ àfáà tí wọ́n bá kó sọ́wọ́ yín ẹ̀yin lẹ́tún ṣe táyé wọn fi ń bàjẹ́ sí i ayé àwọn ọmọ yín níranjíran ò ní da lẹ́yìn olórí burúkú yìí ewé àtẹgbòtẹ́jẹ́ lò ọ̀fẹ́ ló ń wù nínú gbó ìmọ̀ tó gbé Elédùmarè gbélé yín lọ́wọ́ kẹ́ẹ̀fí máa ra aráyé lọ́wọ́ ni
ìbá ṣe pé báwọn bàbá ọ̀run mi làgbọ́n ni Règún ṣe ṣe lélẹ̀ ṣé yóò rí báyìí ìbá ṣe pé bí Ṣàngó ṣe ṣe lélẹ̀ yìí tí ọmọ bayé aláyé jẹ́ ṣé ní ọmọ jáde lẹ́nu ẹ̀ ìbàjẹ́ bí Ọya ṣe ṣe lélẹ̀ despite the fact kan yẹnu omi ni sára rẹ̀ ọmọ tútù lẹ́yìn olórí burúkú ẹ̀ mọ̀ dá mi lóhùn kí làwọn ọmọ aráyé gan gbà lọ́wọ́ yín ná àwọn politicians àti politics ẹ̀yin lẹ wà ń bẹ̀ àtúwò religion náà ẹ̀yin lẹ wà ń jẹ ẹ wà bọ́ sórí ẹ̀rọ ayélujára ìfẹ́ ń gbáyé lọ ìfẹ́ ń ṣe kíní kan á jẹ funfun ní ẹ̀ mọ́ra yín lágbà mi ní sọ jù bẹ́ẹ̀ lọ mi ní sọ jù bẹ́ẹ̀ lọ fídíò ẹ bá ń gbóhùn sókè oníṣẹ̀ṣe gbé nǹkan fún pásítọ̀ pé kí pásítọ̀ rì mọ́lẹ̀ ẹ máa wo ibi tí wàhálà wá wà ẹ̀yin ọmọ Nàìjíríà o gbogbo ibi tẹ́ bá ti ń gbọ́ mi bóyá kí n sọ ní English gan òdùn lẹ́nu mi ìṣẹ̀ṣe person carry juju give pastor say make pastor go plant to dey use am control people to dey use am dey destroy people life because that is the summary then for the pastor to dey ẹ jẹ́ n sọ Yorùbá wọ́n wá gbé fún pastor wá ní wípé kí pastor máa fi control life àti destiny àwọn èèyàn yìí tá fi ń dèèyàn mọ́lẹ̀ ó wà ń bẹ̀ ẹ wá wo ibi tí ọ̀rọ̀ yẹn ta kókó sí àwọn pastor tá a dẹ̀ ń sọ yìí àtàfà wọ́n wíkẹ́ẹ̀dì débi wípé kẹ́ ẹ mọ́ ọ̀rọ̀ náà lọ kẹ́ ẹ lè máa wá sọ́dọ̀ wọn ni kán lè máa ṣògo lórí ayé yín inú mi nù pé bàbá Dàda tó sọ̀rọ̀ nípa títí singlet náà títí kan owó tẹ̀ ń fún wọn ó níṣẹ́ tán fi ń ṣe àwọn pásítọ̀ tó dá lójú pé àwọn òdẹ̀ tún wá gbọ́ yẹn rí o kí wọ́n wá bá mi tá lórí kan ni débi owó tẹ́ ẹ bá fún wọn oníṣẹ́ táwọn pastors yìí tún fi ń ṣe ó ní nǹkan táwọn oníṣẹ̀ṣe tán lọ sábà oníṣẹ́ tán tún fi ń ṣe tán fi ń rẹ́lẹ̀dà yín ṣẹ́ ṣòkòṣọ́ náà bá yọ fún yín ju pé kẹ́ ẹ sá ẹ lọ nífẹ̀ẹ́ ara yín finally tí pásítọ̀ bá gbà yẹn tán mo wá wò ó lọ wò bọ̀ tí ogun ayé àwọn members òṣẹ́ kò possible ká má rí bí 1 or 2% tó máa rìn dọ́dọ̀ oníṣẹ̀ṣe ẹ jẹ́ ká wá wò ó lọ pé irú èèyàn bẹ́ẹ̀ yẹn orí wa gbé lọ sọ́dọ̀ babaláwo àbí oníṣègùn tàbádáhùn ṣe òkè orí gbé irú church member bẹ́ẹ̀ lọ sí ọ̀dọ̀ irú oníṣẹ̀ṣe bẹ́ẹ̀ yẹn tó jẹ́ pé òun ló gbé nǹkan fún pásítọ̀ ṣé ogun ayé ẹni yẹn máa ṣẹ́ because babaláwo oníṣègùn adáhunṣe yẹn náà máa mọ̀ pé òun lòún gbé nǹkan síbi tí òun lòún fa ìgbèkùn tẹ́ni yẹn wà náà tí ò ṣe ránà lọ. So there is no solution even with them àfi tó bá gbé òótọ́ dá nínú wọn tí ò ṣiṣẹ́ fún pásítọ̀ àtàfà. Báwo wá lèèyàn ṣe fẹ́ rírú èèyàn bẹ́ẹ̀ yẹn? Bẹ́ẹ̀ dẹ̀ lélẹ̀ àfi onírọ́ àfẹni tí ò bá fẹ́ sòótọ́ ló máa ní wípé àwọn oníṣẹ̀ṣe ò ní nǹkan lọ́wọ́. Àfẹni tí ò bá fẹ́ sòótọ́ Elédùmarè gbé nǹkan lé wọn lọ́wọ́ àfẹni tí ò bá fẹ́ òótọ́. Wọ́n sọ̀rọ̀ ara lé mi kan lẹ́nujọ́ mẹ́ta yìí. Ara àwọn ọlọ́pàá abiṣẹ́ wọn tọ́jọ́ lọ ṣe ayẹta ló yìnbọn mọ́ tí ọta ò wọlé sí lára. Agbára ńlá lẹ Yorùbá ni. Ṣùgbọ́n percentage àwọn mélòó ló ń fi kíní ṣe nǹkan gidi. Ìbáṣe yóò wùjọ tó bá wà nù ilé tá a bá ti parí live video mo fi títóbi Elédùmarè bẹ̀ alọ́rọ̀. Ìbáṣe yóò wù alọ́rọ̀ àwùkọ oyù. Ṣé ẹ dá mi lò tó bá ṣe wípé babaláwo yẹn ló ṣe nǹkan fún pásítọ̀ oníṣègùn tàbádáhunṣe ṣé tí church member pásítọ̀ yẹn bá dé ọ̀dọ̀ babaláwo oníṣègùn adáhunṣe yẹn ṣé wọ́n máa rí ibi tí wàhálà ti wá ṣé wọ́n máa sòótọ́ fún wípé church tó ń lọ má lọ bẹ̀ mọ́ ibi tí ọ̀rọ̀ ẹ̀ ta kókó sí nìyí. Àbí wọ́n bá ṣẹ́ ogun ilé ayé ẹ̀ débi wípé nǹkan tó gbé fún pásítọ̀ ti bí yẹn kò ní ràn mọ́. Bíbélì tẹ̀dẹ̀ ká sọ wípé a house that stands against itself will never stand.
babaláwo àti pásítọ̀ àwa máa fà á as erin méjì koríko abẹ́ rẹ̀ tó jẹ́ ẹ̀yìn yìí lẹ máa fara gbá. Adé sọ fún yín lójoojúmọ́ pẹ̀lú àwọn kan tá a gbọ́ lánàá sí èmi ó ní agbára gbogbo ẹ̀yin redeem members tẹ́ bá ṣì wà nulẹ̀ ẹ gbọ́n bàtà yín yẹ́bẹ́yẹ́bẹ́. Tó bá ẹ pé sàkání wọn lẹ ṣì wà ẹ gbọ́n bàtà ẹ fi bàtà yẹn gẹ́lẹ̀ tó bá possible aṣọ tẹ́ bá wọ̀ ń bẹ̀ ẹ bọ́lẹ̀ ẹ lọ sún. Òótọ́ ọ̀rọ̀ délẹ̀ ká sọ fúnra wa èmi ò bẹ̀rù ẹnìkan kí Elédùmarè tó dá mi nìkan ni mo bẹ̀rù. Ẹ gbọ́n bàtà yín yẹ́bẹ́yẹ́bẹ́ ẹ sá lọ. Títí tẹ́lẹ́dùmarè ó fi mú irú wàhálà àwọn gan ló ń jó wa lọ́wọ́ tá a fi jólẹ̀ gan-an. Ṣebí lórí ọ̀rọ̀ ayé náà ni. Go and read the book of the rich dad, the poor dad. The book of Gilgamesh. Lọ kàwé yẹn. Tó bá ti kàwé méjèèjì yẹn, o máa rí pé àwọn ìwé yẹn is just a replica of the Bible. Kò sí nǹkan tó ń jẹ́ Bible. The book of Gilgamesh and the book of the rich dad and the poor dad. Tó bá ti lọ ka méjèèjì yẹn, o máa ní understanding of how Bible is being but you come about the Bible. O máa ní basic understanding how it is. Ṣé you get? So nǹkan tí mo ti rà sọ pé I am still finding it difficult and I know that I am liberated. O jẹ́ àfa o jẹ́ wòlíì o jẹ́ anybody o wà lórí ọwọ́ ẹ̀ kí mi náà wà lórí ọwọ́ mi. So nǹkan tí mo kàn fẹ́ sọ nìyẹn. Ẹ̀gbọ́n mi, you are doing a wonderful job. You are doing a great wonderful job. So Ṣẹ́gbọ́, continue. Thank you so much. Yeah. BMBS_Abi. I saw your wonderful comment. You said, Baba, nothing anybody fit tell me. Ìṣẹ̀ṣe is our real confirmed religion. Ìṣẹ̀ṣe is not even religion in the first place. But I think that most of our Tawa Lori platform, we are being learned is not about your level of academical qualifications. To that being said, I believe that what I just said now, it is very simple, clear, and simple. I am not saying I don't think you understand what I just said. And I don't want anybody beating around the bush concerning my submission. Ìṣẹ̀ṣe is not a religion. It is the way of life of our forefathers, of our ancestors, such that àwọn tó ń ṣe Ọbàtálá, àwọn tó ń ṣe Ṣàngó, àwọn tó ń ṣe Ọ̀ṣun, àwọn tó ń ṣe Tọ̀rúnmìlà, gbogbo wọn coexist in love and humanity. Unfortunately, my problem now is, why is it that gbogbo àwọn èèyàn yìí, gbogbo àwọn tí wọ́n hand over gbogbo kìíní lọ́wọ́ dé generation wa yìí, give me the percentage of those that are not empowering pastors and affairs. Give me the percentage of those that can now say because Awíkókó sọ̀rọ̀, ṣe kìíní ìlàwọ̀ mọ́, orúkọ àwọn baba ńlá wa wà mọ́ important. Tí wọ́n dẹ̀ máa jáde tán tọkàntọkàn wípé gbogbo ẹ̀yin pásítọ̀ ẹ má wá sọ́dọ̀ wa mọ́ àfi tẹ́ ẹ bá lè wá lójúmọmọ. And I think that is very clear. And until that happens, okay, until that happens, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká lọ jókòó ara wa jẹ́. Tó bá yẹ pé bóyá oníṣẹ̀ṣe ni mí lẹ́ni yìí, as in pé mo go deep apart from ìṣẹ̀ṣe ni bàbá àtìyá tó bí mo dẹ̀ ń sọ èdè ìṣẹ̀ṣe, oúnjẹ tí mò ń jẹ tí mo fẹ́ràn and everything. Mi rò pé irú nǹkan tó wà tó ń gbẹ́nu mi lẹ́ni tí mo mọ̀ pé Elédùmarè ló ń gbẹ́nu mi sọ̀rọ̀ kì í ṣèyàn. Mi rò pé máa ṣiṣẹ́ fún pásítọ̀ rí tí pásítọ̀ yẹn dẹ̀ máa fojú ìṣẹ̀ṣe gbolẹ̀ báyìí. Tí màá dẹ̀ nítorí owó máa dákẹ́. At the end of the day, ẹ máa wá ní awo ni wọn gbúdọ̀ tú. Ẹ lọ máa ṣe awo yín now. You don't have to be here with us to fight this battle. If you don't see, àwọn alálẹ̀ gan bínú, wọ́n bínú sí yín. Àwọn òrìṣà ilẹ̀ Yorùbá ń bínú sí yín torí ẹ̀ lóòótọ́.
bẹ́ẹ̀ ni if you don't know go and know. Wọ́n bínú gan. Ṣé inú èṣù máa dùn níbi tí wọ́n bá gbé èṣù kalẹ̀ sí tó ń sin èṣù lẹ́nìí? Mi ì mọ fígọ̀ bẹ́ṣù ṣe rí ṣùgbọ́n mo fira mi sí àpò sí I'm trying to wear his shoes. Ibi tí wọ́n bá gbé èṣù kalẹ̀ sí lẹ́nìí tó ti ń sin èṣù ní ilẹ̀ Yorùbá. Tó bá jẹ́ ẹ̀yin lèṣù yẹn, ṣé inú yín máa dùn tí wọ́n bá ń fi yín ṣe nǹkan tẹ́ ń ṣe? Gbogbo wa sọ pé irọ́ ni Jésù, irọ́ ni Jésù, irọ́ ni Muhammed, irọ́ ni Muhammed. Mo pè yín níjà lẹ́ni mo pè yín lẹ́jọ́ tó bá ṣe pé ẹ̀yin lèṣù tí wọ́n ń tẹ̀ mọ́lẹ̀ ní àwọn ibi tí ẹ gbé nǹkan sí yẹn, ṣé inú yín máa dùn torí owó? So please don't come here and disturb me with all these sentimental comments. Ìṣẹ̀ṣe làgbà, then díẹ̀ funfun tí ọmọ rẹ̀ lágbà ni now. Báwo ni ìbá ṣe dùn tó kó pé ìṣẹ̀ṣe yẹn mọ́ débi pé àwa ẹ̀ máa ṣàyà gbangba. Táwọn máa sọ fáwọn èèyàn pé Jésù bá wo àbórí Jésù burú mọ́ tilẹ̀ ni. Ǹjẹ́ ti tíra ìṣẹ̀gó? Ó ṣẹ̀gó wo lèyàn máa lọ mú yàbá lẹ́ni tó máa ṣòótọ́, ní tó máa jẹ́ náà máa wá. Débi wípé ẹnu yín ò kò, débi wípé iye tí wọ́n fi ń ṣe tí wọ́n fi ń tẹ̀fá lásán, Ifá wọ́n fẹ́ tẹ̀fá. Ẹ mọ iye tẹ́ ń gbà lọ́wọ́ wọn. Tẹ́ ẹ dẹ̀ mọ nǹkan tẹ́ ẹ máa rà pé nǹkan péréje, ẹ wá sọ di business. Ìtọ́ bá fẹ́ ṣèṣẹ̀ṣe tí ò bá níṣẹ́ lọ́wọ́ nu yín, ẹ jẹ́ kó lọ jókòó jẹ́. Ó máa ń dùn mí, mi ṣe èmi tí wọ́n bí sí ìdílé Ògúndé lẹ́sìn. Mi ìlẹ́bí kankan tó mọ̀ ń pa ẹ̀. Mi ìmọ̀ tán ṣe ń ìdílé bàbá mi, ìmọ̀ tán ṣe ń ìdílé ìyá. Ṣùgbọ́n ṣòro fún mi láti jáde síta pé mo fẹ́ lọ wádìí torí mi ìmọ̀wé tí máa kó sí. Bẹ́ẹ̀ dẹ̀ lélẹ̀, ẹ máa ka oríṣiríṣi ẹsẹ̀ fá tó ń sọ nípa àtẹ́lọ́rùn ní bàbá wa. Ibo ni ìtẹ́lọ́rùn yín wà láàrin yín? Ẹ̀yin ni ọ̀rọ̀ yín ló ń pa mí lẹ́kún bí mo ṣe wà yìí. Ẹ gbé òótọ́ lọ́wọ́, ẹ wá ń tú irọ́ tà lọ́jà. Wọ́n máa ń sọ pé kò sí oògùn kà, èèyàn kà ló wà. Kí ló dé tí èèyàn kà wà? Kí ló dé? Ẹjọ́ torí ọlọ́ táwọn tá a bá wà neutral. That is why I am limiting myself always. Ẹ má lù mí lẹ́nu gbọ́rọ̀. N tí mo gbọ́ nípa àwọn bàbá kọ̀ọ̀kan nídìí ìṣẹ̀ṣe. Mi kàn tí lè tú síta nítorí ẹ bèrè lọ́wọ́ Bishop Andrew. Ó fa ìrẹ̀wẹ̀sì fún mi débi wípé mo ṣe mistake ibi iṣẹ́. Tó fún mi ní query, mo lè share query yẹn, mo lè share ẹ̀. Tí mi lè ronú dáadáa níbi tí ọ̀rọ̀ bàbá yẹn tó bà nínú jẹ́ dé. Torí kò sí kẹtẹ́nì kankan lè sọ fún mi, mo mọ̀ pé ìṣẹ̀ṣe Elédùmarè gbé nǹkan láwọn èèyàn lọ́wọ́. Ó gbé láwọn èèyàn lọ́wọ́ gan nílẹ̀ Yorùbá. Bọ̀ kí la fi ń ṣe fúnra wa? Kí la fi ń ṣe fáwọn politicians ilẹ̀ Yorùbá tí wọ́n wá ní ìgboyà láti máa jí owó tẹ̀dẹ̀ ń fi oògùn àti agbára ilẹ̀ Yorùbá tẹ́ fi ń tì wọ́n lẹ́yìn? Ilé tí wọ́n kọ́ fún yín tí ò bá wó pa yín lẹ́nu yóò wó pa àwọn ọmọ àtọmọ ọmọ yín tẹ́ẹ̀ni ní kankan mọ́ láyé. Èmi mo sọ bẹ́ẹ̀, tí n bá ti sùn lálẹ́ ẹ pa mí torí ẹ lágbára àti ṣe gbogbo ẹ pa bí èmi ìfẹ́ kú. Kí n jí kílẹ̀ ọ̀la mọ́ káwọn àbúrò mi gbé sórí social media pé ó ti lọ sinmi. Ilé tó ń kọ́ fún yín tí wọ́n fowó yẹn rà fún yín, ilé tó fi rà ṣe sùjú yàrá kan lọ́nbẹ̀ ni ẹ̀yin oníṣẹ̀ṣe tẹ́ ń ṣiṣẹ́ fáwọn politicians. Mílíọ̀nù táwọn pásítọ̀ ń gbé wá fún yín ṣe sùjú yàrá kan lọ ní. Mọ́tò tí wọ́n rà fún yín, ọ̀nà tí tálíkà máa rìn náà lẹ́ máa rìn náà. Ẹjọ́ tó bá ń jó yín lọ́wọ́ ẹ lọ fi jólẹ̀. Ẹjọ́ mo dẹ̀ rò pé nǹkan tí bíi ti stand tí mo dúró sí ó yí everybody.